olóyè lólóyè olóyè lólóyè oyè Kẹ́mi Ògúnlóyè arógun dáadé olóyè lólóyè. olóyè lólóyè olóyè lólóyè oyè Kẹ́mi Ògúnlóyè arógun dáadé olóyè lólóyè. olóyè lólóyè olóyè lólóyè oyè Kẹ́mi Ògúnlóyè arógun dáadé olóyè lólóyè. olóyè lólóyè olóyè lólóyè oyè Kẹ́mi Ògúnlóyè arógun dáadé olóyè lólóyè. àṣà òjọ̀gún nígbà ìran àwòdì wọn jẹjọ àfàyàfà èèyàn tí ò bọ̀ sàn kó tilé tó kò ní dáríjọ́ fún àní pèrè akọni ká mọ́ fìdá lálẹ́ gàràgà nítorí ìyá mi Chief Mrs. Ẹ̀míọ́lá oyè Kẹ́mi Ògúnlóyè arógun dáadé ẹ kú múra sílẹ̀ oyè tuntun tí wọ́n ó fi yín jẹ ọbabìnrin Ìṣẹ̀ṣe of Niger State náà ni mo ń wí lábẹ́ àṣẹ ọba Fábùkọ́lá Fáládé Àkànbí Babájídé ọba àlà gbogbo Àbújá pátápátá ni wọ́n fẹ́ fi wọ́n jọba bìnrin Ìṣẹ̀ṣe of Niger State ìpàbí oyè yóò wáyé ní 29 Saturday oṣù kẹjọ nínú ọdún tàwa ìyọ́dá mẹ́rin lójú. ìyá mi Chief Mrs. Ẹ̀míọ́lá oyè Kẹ́mi Ògúnlóyè arógun dáadé ẹ kú múra sílẹ̀ oyè tuntun ọbabìnrin Ìṣẹ̀ṣe of Niger State. ìyá mi oyè Kẹ́mi Ògúnlóyè mọ́lẹ́mí mọ́lẹ́hùn bàbá tẹ̀yẹn ọmọ àgbọ̀ sásá mọ́mọ́ sá ọmọ àgbọ̀ yáyà mọ́mọ́ yá kújẹ́ ńlá làgbà yìí máa bùrókò lówó lọ́wọ́ làgbà yìí ọ̀jẹ̀ fọmọ rẹ̀ gbẹ́nà ọmọ ọlọ́mọ ni kújẹ́ ńlá fi gbẹ́gi nínú oko ààrẹ pàgídà sọ́gídọ̀ tọ̀tọ̀ èèyàn níjọ́ làgbà yìí ń tòkù ọ̀nà bọ̀ wá apá ń sáré ìrókò òun sáré gbogbo kí wọ́n ń sá kíjokíjo wọ́n láwọn ọmọ bíi làgbà yọ ṣẹ̀dùn náà sí ọmọ agbómọ̀tẹ̀ pa ọmọ agbótán fowó sókèlè ààrẹ pàgídà sọ́gídọ̀ ọ̀tọ̀tọ̀ èèyàn ọmọ agbó sásá mọ́mọ́ sá ọmọ agbó yàyà mọ́mọ́ yà ìyàwó oyè Kẹ́mi Ògúnlóyè arógun dáadé Ẹ̀míọ́lá ẹ̀ mọ̀ bí ọbẹ̀ ní bẹ́sù àtẹlẹsẹ̀ á sì mọ̀ bẹ́ẹ̀ náwó ìyàwó Ẹ̀míọ́lá máa dúpẹ́ lórí ìrìn àpèrè o tọ́jà oníṣùkọ tí ò ní pa ọ́dà àṣewúra ọbabìnrin Ìṣẹ̀ṣe of Niger State wọ́n mọ̀ kìyìn nígbà gbogbo ọ̀rọ̀ tí ń pa yín lẹ́rìn Ọlọ́run ò ní jọ pa yín lẹ́kún ìyàwó Ẹ̀míọ́lá oyè Kẹ́mi Ògúnlóyè arógun dáadé bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ lórí ìyàn àpèrè tán ẹ tó máa dúpẹ́ lọ́wọ́ ọba Babájídé Ifáládé Fábùkọ́lá Àkànbí ọba àlà gbogbo Àbújá ọba gbogbo àwọn Ọlọ́bàtálá tí ń bẹ nílùú Àbújá ni mo ń ké sí tẹ́nigbọ́lá òṣèré mo mórí kí àwọn bàbá tí wọ́n tẹ́nigbọ́lá ọmọ onígboro gidi dẹ̀ òkè kéèké lásán bàbá wọn lóde ẹgbàjọ ẹ̀kọ́ ọ̀dọ̀ kan tí ẹ̀mí lásán òde Ìjẹ̀ṣà èyíkéyìí ẹ̀rí lọ́jà kẹra fún mi wọ́n lé pàrọ̀ oúnjẹ ṣẹṣẹrẹ kó lóye ìjọ lóye ẹ̀dùnrán Ìjẹ̀ṣà ọba àlà ọba Fáládé Fábùkọ́lá Àkànbí Babájídé ẹ mọ̀ bí ọbẹ̀ ní ibẹ̀ sọ̀rọ̀ tí ń pa yín lẹ́rìn Ọlọ́run ò ní jọ pa yín lẹ́kún Ẹ̀míọ́lá olóyè lólóyè olóyè lólóyè oyè Kẹ́mi Ògúnlóyè arógun dáadé olóyè lólóyè olóyè lólóyè olóyè lólóyè oyè Kẹ́mi Ògúnlóyè arógun dáadé olóyè lólóyè olóyè lólóyè olóyè lólóyè oyè Kẹ́mi Ògúnlóyè.